Ẹ káàbọ̀ sórí ètò ADùN Yorùbá. Orúkọ mi ò yí padà. Èmi náà ni ọ̀rẹ́ yín, ọmọ yín, olólùfẹ́ yín, olúwa Damilola, ọmọ bàbá Ayodele. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé lórí ètò ADùN Yorùbá, a máa ń bára wa sọ àwọn ọ̀rọ̀ ọgbọ́n, àwọn ọ̀rọ̀ tó ṣe kìmí tó ní làákàyè tó sì ń jinlẹ̀ gidigidi. Ètò ADùN Yorùbá ó yàtọ̀ gédéǹgbé sáwọn ètò mìíràn. Bẹ́ẹ̀ òun lè fi yàn wá fẹ́ láàrin gbogbo àwọn ètò mìíràn tó kù. Lórí ètò lónìí, a tún mú ohun kan àrà tó wá fún yín. Ẹ wá nǹkan fìdílé torí pé kí ni ẹ ó gbádùn ètò ní. Ọ̀rọ̀ wa tòní ó lọ báyìí. Bó bá ti rí ni ẹ wí, bó bá ti rí ni ẹ sọ. Àlá kan ń bọmọ lẹ́rù títí kó má lè rọ. Bó bá ti rí ni ẹ wí. ADùN Yorùbá. Ẹ káàbọ̀ padà sórí ètò ADùN Yorùbá. Ní báyìí, a ó bọ́ sí abala tó kàn ní èyí tí a ń pè ní ìlú ọgbọ́n, níbi tá a ti máa fi ìlù àti orin tá a rò pọ̀ tí ó jiná tá a fi máa dára wa lárayá. Bá a sì ti ń dára lárayá, ẹ mọ̀ pé a ó tún máa kọ́ra wa lẹ́kọ̀ọ́ tó yè kooro. Tó ṣó ti yá ẹnìṣó níbẹ̀. ADùN Yorùbá. Ẹ káàbọ̀ padà sórí ètò ADùN Yorùbá. Ní báyìí, a ó bọ́ sí abala tó kàn ní èyí tí a ń pè ní ìlú ọgbọ́n, níbi tá a ti máa fi ìlù àti orin tá a rò pọ̀ tí ó jiná tá a fi máa dára wa lárayá. Bá a sì ti ń dára lárayá, ẹ mọ̀ pé a ó tún máa kọ́ra wa lẹ́kọ̀ọ́ tó yè kooro. Tó ṣó ti yá ẹnìṣó níbẹ̀. ADùN Yorùbá. Ẹ káàbọ̀ padà, ADùN Yorùbá létò. Abala tí a bọ́ sí wàyí, òun là ń pè ní ìlú ọgbọ́n, níbi tá ó ti máa fi ìlù àti orin dára wa lárayá. Bákan náà, orin àti ìlù wa yóò sì máa mọ́gbọ́n dání. A ó máa fi kọ́ra wa lẹ́kọ̀ọ́. Ẹ wò ó, ẹ ó tún gbádùn ara yín bí kà sí nǹkan. Láì fọ̀pá pọ̀lọpọ̀lọ péjò. Ẹ gbé bọ́dì, àríyá bẹ̀rẹ̀.
kó má lè rọ bó bá ti rí ni ẹ wí. Aláìbọmọlẹ́rù kó má lè rọ bó bá ti rí ni ẹ wí. Bó bá ti rí ni ẹ wí o. Àtọ́gẹ́ ní bó bá ti rí ni ẹ sọ. Aláìbọmọlẹ́rù kó má lè wí. Aláìbọmọlẹ́rù kó má lè sọ. Ohunkóhun abala kọjá. Ẹ dákun, ẹ dábọ̀, ẹ dákun ẹ já wọn sọ̀rọ̀ síta. Ìyá bá wí, a lè rẹ́ni tó látúnṣe sọ̀rọ̀ wa. Bó bá ti rí ni ẹ wí o. Àlá ò ní bọ́ ọmọ lẹ́rù kó mọ̀ lè wí. Àlá ò ní bọ́ ọmọ lẹ́rù kó mọ̀ lè sọ. Bó bá ti rí ni ẹ wí. Mo kí yín káàbọ̀ padà Adùn Yorùbá lẹ́tọ̀. Mo lérò wípé ẹ gbádùn àwọn abala tí ẹ ti wò sẹ́yìn. Wàyí abala tí a wà yìí ni à ń pè ní ọ̀rọ̀ ọgbọ́n níbi tí a ti máa bára wa sọ èyí tó ń ṣe òkodoro nínú ọ̀rọ̀ tá a lò lórí ètò lónìí, níbi tá ó ti máa yànnàná ẹ̀ lédè Gẹ̀ẹ́sì. Ẹ wò ẹ má lọ bí kankan, àjọ gbádùn ètò yìí tán ni. The literal interpretation to today's topic is telling you that you should voice out, say it out, let people know what you're facing, share it with people. Remember, there is this popular saying that a problem shared is half solved. I so much believe that there is no problem in life without an appropriate solution. But then you need to voice out, talk to people, relate to people, and I know solution is on its way coming. Don't give up. Better days are right ahead. Mo tún kí ẹ̀yin olólùfẹ́ mi káàbọ̀ padà. Adùn Yorùbá òun lè tò lẹ́ẹ̀kan sí. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ó máa ń wuni ká jẹran pẹ́ lẹ́nu, àmọ́ òun fọ̀ fún yín ni òun gbà. This is the time. This is the point you get to say till we meet again next time. Ire lójú owó rí o. Fẹ́mi fẹ́yìn fáwọn ẹbí wa pátápátá, ire lójú owó máa rí. A ò ní pàdé àgbákò, a lè kàbúrú lójú ọ̀nà. Tó àwa làó wá, ẹ̀yin náà làó sì rí láṣẹ ìlú wa. Ó dàbọ̀.